látàrí bí ètò ìdìbò gbogbogbò ìyẹn ètò ìdìbò ààrẹ ọdún 2023 bó ṣe ti kù ọ̀sẹ̀ kan ṣoṣo báyìí, ìyẹn ọ̀sẹ̀ tó ń bọ̀ tí yóò wálé tó jẹ́ ọjọ́ 25 oṣù kejì ọdún 2023, the 25th of February 2023. olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi ó mà ti pàdé àwọn gbajúmọ̀ pásítọ̀ lórílẹ̀‐èdè yìí, àwọn gbajúmọ̀ pásítọ̀ bíi pásítọ̀ Enoch Adeboye ti ìjọ Redeemed Christian Church of God, pásítọ̀ Bisoobu Oyedepo ti ìjọ Living Faith Tabernacle tí gbogbo ayé mọ̀ sí Winners, Bishop Mike Okonkwo tí gbogbo èèyàn tí ó jẹ́ olùdásílẹ̀ ìjọ Trem, Bishop Wale Òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún tí àwọn àjọ ìjọ ẹlẹ́mìí mímọ́ ìyẹn Pentecostal Fellowship Association of Nigeria PFN ètò wálé nílùú Yenagua nípínlẹ̀ Bayelsa. ẹni Peter Obi ló mà ti pàdé àwọn àgbà ránṣẹ́ Ọlọ́run yìí. níbi ìpàdé náà ni wọ́n ti fún Peter Obi láàyè láti sọ̀rọ̀, èyí tó ya ọ̀pọ̀ àwọn èèyàn lẹ́nu nítorí pé wọn kì í fún olóṣèlú láàyè láti sọ̀rọ̀ nírú ìpéjọpọ̀ bẹ́ẹ̀. ẹ ó sì rántí pé ìròyìn tí ń lọ lábẹ́lẹ̀ pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ pásítọ̀ Nàìjíríà Peter Obi ní olùdíje wọn òun ni wọ́n ń ṣiṣẹ́ fún, tí wọ́n sì ti ń sọ fún àwọn ọmọlẹ́yìn wọn pé òun ni kí ọ̀pọ̀ gbogbo kìrìsìtẹ́nì Nàìjíríà kí wọ́n dìbò fún. bí Peter Obi ṣe tún wá lọ sọ̀rọ̀ níbi ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún Pentecostal Fellowship Association of Nigeria tí Bishop Wale Òkè tó jẹ́ ààrẹ, níbi tí pásítọ̀ Adeboye, Bishop Oyedepo àtàwọn gbajúmọ̀ pásítọ̀ míì wà bẹ́ẹ̀, ló jẹ́ kí awuyewuye máa lọ pé Peter Obi gan-an ni àwọn kìrìsìtẹ́nì fẹ́ dìbò fún, òun sì làwọn gbajúmọ̀ pásítọ̀ náà yóò ṣe àtìlẹ́yìn fún. nígbà tí ìròyìn ti wá ń fò kiri tí inú àwọn ọmọlẹ́yìn Peter Obi ti ń dùn wípé ìbò náà ti bọ́ sójú ọwọ́ àwọn àti pé òun ni yóò di ààrẹ orílẹ̀-èdè lọ́sẹ̀ tó ń bọ̀. ó ní àjọ PFN iná máa fi àtẹ̀jáde síta o. wọ́n ní àwọn kò fòǹtẹ̀lú ẹnikẹ́ni, yálà Peter Obi ni o, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni o, Alhaji Atiku Abubakar ni o, Alhaji Rabi Musa Kwankwaso ni o tàbí ẹnikẹ́ni. wọ́n láwọn ò fòǹtẹ̀lú ẹnikẹ́ni o. wọ́n lẹ́nikẹ́ni tó bá gbogbo kìrìsìtẹ́nì tí wọ́n jẹ́ 60 mílíọ̀nù ní Nàìjíríà, yín 60 million Christians, wọ́n lẹ́ni tó bá wù wọ́n nìkan dìbò fún. wọ́n láwọn ò sọ pé kí wọ́n dìbò fún Peter Obi àbẹ́nikẹ́ni o. wọ́n ní bí Peter Obi ṣe wá síbi ìpàdé àwọn, wọ́n ní ó kàn rí bẹ́ẹ̀ ni. wọ́n ní igbákejì olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú PDP náà ìyún gómìnà Ifeanyi Okowa tìpínlẹ̀ Delta, wọ́n lóun náà wá síbi ìpàdé náà tí wọ́n sì ní èyí kò túmọ̀ sí pé àwọn fòǹtẹ̀lú Peter Obi tàbí fòǹtẹ̀lú Alhaji Atiku Abubakar. wọ́n wá gba gbogbo kìrìsìtẹ́nì nímọ̀ràn, wọ́n ní kí wọ́n jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó darí wọn láti dìbò yan ẹni tí wọn yóò bá yàn, kí wọ́n sì rí i pé ẹni tí ó ní ìwà bí Ọlọ́run òun ni àwọn dìbò fún nínú ètò ìdìbò ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí.